ìwọ ni pa Elédùmarè, ìwọ ló rẹ́ṣẹ̀ tán ṣẹ̀ tí ẹ ń bọ̀. Tọ́ ẹ̀yin èèyàn wa, Pásítọ̀ Ọládélé Genesis tí ẹ mọ̀, prọfẹ̀tì tí ó jẹ́ ìlúmọ̀ọ́ká tí gbogbo yín mọ̀, ó ti sọ̀rọ̀ nípa Queen Naomi àti arákùnrin tí ẹ ń wò lójú àwòrán yìí tí wọ́n mọ̀ sí Oríyọmí Hamzat. Ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa rẹ̀, ó á sì máa fún yín ní àǹfààní láti wo fídíò náà. Ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. A ó máa play fún fídíò náà fún yín nísìnyí. Ó ti yá o. Wá, ó sọ pé wọ́n ṣẹ̀ àbí? Ìwọ ni pa Elédùmarè, ìwọ ló rẹ́ṣẹ̀ tán ṣẹ̀ tí ẹ ń bọ̀. Èmi ò ní ṣaláì má gbàdúrà fún wọn, torí mọ̀ pé láìpẹ́ gbogbo ojú tó fi wọ́n ṣe yẹ̀yẹ́ tó kẹ́gàn wọn náà ló sì máa padà rí pé tòótọ́ ni Ọlọ́run wà láyé. Ṣé wàá fẹ́ gbọ́? Mi ò ráwọn méjèèjì rí, mi ò mọ kankan nu wọn rí, mi ò mọ kankan nu wọn rí, mi ò tiẹ̀ pàdé kankan nu wọn rí. Ṣùgbọ́n ṣó ṣe é rí, ṣó ti jagun àgbáyé rí tó dẹ̀ mọ́wọ́ mẹsẹ̀, ogun ṣó jọ́ àbí kò jọ́, tí wọ́n gan tún máa bèrè lọ́wọ́ ara ẹ pé báwo ló ṣe ṣẹlẹ̀. Ogun tó máa ń dàbí African magic, táyà pòjì lójú èèyàn jìjì lójijì, tí wàá wo pé oore dẹ̀ ni mo ṣe o, ó dẹ̀ dìbì mọ́ mi lọ́wọ́. Ṣó ti ṣẹlẹ̀ sí ẹ rí kó fèsì ogun tó mọ́wọ́ mẹsẹ̀ fún dídí ọdún 12 láì ní evidence, láì ní kó di ayé dẹ̀ kọjú síyàn lójijì bẹ́ẹ̀ ni pé èèyàn mọ̀ kankan ṣe. Ṣùgbọ́n ta ti máa mọ̀ pé Ọlọ́run wà bẹ́ẹ̀ ni pé kàkà kó tán ìṣe ló tún tàn sí. Ìwà abanijẹ́ àtọlọ́tì àtọ̀dàlẹ̀ tó rò pé ó ti tán fẹ́ni tó ṣubú, ibo ló fojú sí ńgbà tó padà dìde. Ọ̀tá mi má yọ̀ mí, tí mo bá ṣubú má dìde.